jẹ́ kí n fún ọ ní àṣejì aṣínà ẹ̀sìn sóbìnrin àṣejẹ́ ìdá púpọ̀ sórí ní iṣẹ́ ò jẹ́ lára yẹn mọ́ tí wọ́n ti lóògùn yẹn mọ́ tí wọ́n bá ní àṣàṣì burúkú lára yẹn ogun tó jẹ́ ewé ò jẹ́ ogun ò jẹ́ gbogbo ò jẹ́ ya ìrẹ̀lẹ̀ ewu ìlẹ̀ fàlùbáríkà sí ìsọkùnrin sóbìnrin lẹ́fẹ́ ṣe fún láṣejẹ́ ẹ lọ ra àgbébọ̀ adìẹ dúdú tó ti bímọ rí ìbíjẹ kan ṣẹ́ mẹ́ta abo lálọ́ra a wà pa tí wọ́n fẹ́ pa ẹ pa ìjẹ́ ẹ síbi tí ó ti wọlé kẹsàdúrà sí ìpè tí fún ẹ ṣàṣàdúrà sí lórí ọ̀rọ̀ ẹnu kẹsà gbogbo alátẹni bá fẹ́ dáadáa tí ó ní fẹ́ dáadáa nǹkan tẹ́ni yóò fẹ́ kó ṣàdúrà gbogbo ẹ̀ sí ṣó ti ṣàdúrà rẹ̀ tán ẹ gbọ́dọ̀ fi omi gbóná tu adìẹ ọwọ́ ní kẹ́ ẹ fi tú bẹ́ẹ̀ gbogbo owó ẹ wá fi iná wì ẹ yọ owó ẹsẹ̀ rẹ̀ ẹ yọ ṣóńṣó ẹnu rẹ̀ náà pẹ̀lú iná ìyẹn tó ní ìtì tó fara balẹ̀ ní kó ṣe ẹ tún wá là ẹ kó gbogbo fún rẹ̀ ẹ yọ ìwé ẹ yọ ọkàn ẹ yọ ẹ̀dọ̀ rẹ̀ ẹ fọkàn só lọ́wọ́ kan ẹ yọ ọ̀kan nù gbogbo ara rẹ̀ tó kù ẹgì sí 15 yóò wá jẹ́ 16 ìsọkùnrin sóbìnrin bẹ́ẹ̀ sì ṣe mo ti sọ ẹ wá ara kòkó àṣejẹ́ tuntun ẹ ṣe àkókò àṣejẹ́ tuntun ó yẹ kó sí inú kòkó àṣejẹ́ tuntun yẹn ṣe wá rí ewé ìrorò yìí ilẹ̀ onílélélé kí òwò kó má bàa gbé ẹ wá já ìwé ẹ wá gùn kò ní iye léwé wọn àti ẹ wá já ẹ jẹ́ kó jẹ́ èyí tó fresh tí ò lu àwọn tó fresh ẹ jẹ́ ká já a bá ti já tán ó yẹ jẹ́ ká lọ mọ́ ìyèrè 16 àtàjọsí 16 ẹ má fomi fa o wọn bá tí ẹ bá rí fa lójú ọlọ náà ni ẹ dá sínú kòkò ẹ wá ro papọ̀ mọ́ ẹran ìdáàlà ẹ ro papọ̀ mọ́ ẹran ẹ fi wọn bá yọ tẹ́lẹ̀ fi sí ẹ ro papọ̀ ẹ má fomi sí náà o nínú kòkò náà o ẹ wá fi pò níwọ̀nba tẹ̀yìn pé yóò ṣe jìnnà ẹ wá fi sí ẹ wá gbé kaná ẹ má jìnnà náà pọ̀jù ẹ sì má jìnnà sí ẹ kọ́kọ́ dé kó mú ooru díẹ̀ yóò máa yọ̀ mí jáde fún àìdẹ́ ẹ wá máa ro bẹ́ẹ̀ sì máa ṣe nù tẹ́lá ṣe tán yóò dàbí ẹni pé yẹn dín súyà àbí yẹn fried nǹkan àbí yẹn roast nǹkan bẹ́ẹ̀ ni sì padà rí èyàn jìnnà sí kí wọ́n bá jóná ó sì gba sùúrù inú ìgbọ́dọ̀ pọ̀ jù èyàn wà máa ro èyàn máa ro títí ó fi jìnnà tán wà jìnnà tán ẹ sọ sórí oṣù ká sọ wọn fún ìwọ tó bá fẹ́ jẹ́ béèrè ọṣẹ túdè tó yẹ kó wẹ̀ lọ́wọ́ mi béèrè ọṣẹ túdè tó kọ́kọ́ lọ wẹ̀ ìfọkàn tó jẹ àtijẹ béèrè rẹ lọ́wọ́ mi ọṣẹ rẹ special ni tó bá ti wá wẹ̀ ọṣẹ tán tó dé ó wá wọ aṣọ funfun ó wá jókòó lé orí owó funfun bíi 1000 wa ó wá jókòó lé àbí 500 wá jókòó lé ó wá fi jẹ àtijẹ tó bá ti jẹ tán aṣọ funfun tó wọ̀ yìí pẹ̀lú owó tó jókòó lé 1500 wa ó wá lọ fi sí sàrà fàbíàmọ tí ń pamọ́ lọ́wọ́ ipe ìṣòro rẹ ló ta dànù lónìí ìṣòro rẹ ló kó lọ kó lónìí orí owó ajé ọlá ńlá ni kó wọlé wá kọ̀ǹfàmù ni bí èèyàn bá ṣe mo fi sóbi ọlọ́sẹ̀ lẹ́rìí ẹlòmíì 5 million 2 million 3 million 500,000 tí búùjú bá ti wà láàrin ẹni yẹn sí kọ̀ǹfàmù ni lórí ìbáyọ̀ ojú orí bẹ́ẹ̀ nọ́mbà mi ni 07031563186 07031563186